الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكتبة منهم والأفاصة. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tó láàánú tó níjẹta àtòní àtọ̀ọ̀la àti láéláé òun ni ó máa ní gbogbo ẹ̀. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ọlọ́run ọba yìí òun la dúpẹ́ fún òun la máa sìn. Atọ́rọ̀ kẹtọ́rọ̀ kẹfàlàyé lọ́wọ́ anábùwà Muhammad. Awsalahu rahmatan lil alamin bashiran wa nafiran. Ọlọ́run gbà nábì ìdókò máa jẹ́kẹ́. Gbogbo àgbáláyé bá ti jẹ́kẹ́ tó kó máa jẹ́ ní tí ó máa fún ní ọ̀rọ̀ dùn tó sì máa sì kìlọ̀ fún ni. Ọlọ́run bá aṣàlékún kẹ́rẹ̀. Àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn tábìrín ló fi dérè àwọn àfáà wa Ọlọ́run bá aṣàlékún kẹ́ gbogbo wọn. Akí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pé ìkẹ́ Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo wa. A rí pé òní kìí ṣe ọjọ́ ètò fún Dahiratul Bayan àti Manbaul Khairat Islamic Foundation, ṣùgbọ́n ìyàn gbọ́dọ̀ máa wà kó máa ráwọn kankan tó jásí pé challenges ni tí a sì sáré fẹ́ máa yànnàná rẹ̀ ní ẹ̀kọ́ kan àbí ìkejì. Lónìí èyí pẹ̀lú àfáà mi Sheikh wa Abdallah Gawga Ọlọ́sàn a wà ní ọ̀dọ̀ Sheikh wa Isa Abubakar bàbá ọ̀tẹ́ Salati ní àárọ̀ tòní. Ẹ bá sálámà sí gbogbo ara lé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Eléyìí jẹ́ ètò kan tí Dahiratul Bayan àti Manbaul Khairat tí àwa gbébá àbọ̀ tẹ́lẹ̀ kódàgbà tí àwa àgúgálà ń bọ̀ wá àbọ̀ tẹ́lẹ̀ ìsínlé mẹ́rin àmúna ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ àwọ̀ wà láàárọ̀ yìí a sì bá yín ní ilé. Yóò wá ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan àbí kejì tí a tara béèrè lọ́wọ́ àbọ̀ tẹ́ abẹ́jáwé yẹn jàǹfààní lérí ètò yìí ni, so yóò sì dáa tó bá lè rí wa gbọ́yé. Abí Ọlọ́run èyí tá sọ láàárọ̀ yìí Ọlọ́run má jẹ́ á sì sọ, Ọlọ́run má sì jẹ́ wọ́n sì wá gbọ́. Àbí kí lẹ́nu mo wí Gawga bó ti rí nù. Ọlọ́run má jẹ́ á sì sọ, Ọlọ́run má sì jẹ́ yóò sì wá gbọ́. àdúpẹ́ o àdúpẹ́. Bàbá ọ̀tẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ tèmi ó bí kó tó di kí mo dá padà sọ́dọ̀ àfáà Gawga òun ni pé ìlú Ìlọrin bó ní Ìlọrin ti rí lánàá wọn èbí wa lánàá òun ṣùgbọ́n akatira bó ní Ìlọrin ti rí lónìí àti pé sẹ́pẹ̀tà náà ti rí náà tòní ti rí kí wá ní ìdánilójú pé bí tòní sí rí bẹ́ẹ̀ náà ni tọ̀lánà ó ṣe máa rí tó dá wa lójú bẹ́ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Àlékún ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún Ànábì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ nílùú Ìlọrin bí àti nílùú ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Àmín. Barkola Sayyidil Wujud sallallahu alaihi wasallam wa ali. Mo kí àwọn ọmọ ẹ̀yà mi tí wọ́n wá sálámà sí mi ní ilé láàárọ̀ yìí bẹ̀ láti rí Sayyid Musa Al-Karawi àti àfáàwà Sheikh Abdallah Gawga Ọlọ́sàn. Mo kí yín púpọ̀, ọba tí ó ní kí a máa lòfẹ́ láàrin ara wa gbogbo tí ń jẹ́ ẹranko òjijì àti ẹ̀yin àtàwa àtàwọn tí ń wò wá ọlọ́mọ fi kankan ṣe àdánwò fún wa ń bẹ̀. Àmín. Barkola na Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí ìbéèrè kí ọjọ́ máa lọ púpọ̀ tí àfáàwà Al-Karawi béèrè ní ọwọ́ mi nípa Ìlọrin àná àti Ìlọrin òní àti bó ní Ìlọrin ọ̀la ó ti rí. Gbogbo wa náà la mọ̀ pé Ìlọrin àná kò sí tó pilẹ̀ rẹ̀ al-ilmu wat-taqwa, ìmọ̀ àti bẹ̀rù Ọlọ́run ni. Òun ni gbogbo orú wa yìí náà fi wá ṣẹ́kù lónìí nígbà tó já sí wípé àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ lánàá wọn ò dá nǹkan kan mí papọ̀ mọ́ Ọlọ́run, wọn ò sì dá nǹkan kan mí papọ̀ mọ́ mímọ́ tọlọ́run. Òun ló fa bíbí tiwa náà. Alhamdulillahi yóò nílì náà à ń dúpẹ́ fọ́lọ́run lórí gbogbo àwa tá a jẹ́ ọmọ Ìlọrin náà pé agbọ́nrin tí àwọn tàná ń gbé abẹ́ Ọlọ́run kọ́lọ̀ mọ́ sí ẹsẹ̀ wa kó ń bẹ́. Àmín. Tí Ọlọ́run ò bá ti sí ẹsẹ̀ wa kó ń bẹ́ ó dájú pé Ìlọrin ọ̀la náà yóò dá. Ọlọ́run ò bá ti sẹ́sẹ̀ wa kó ń bẹ́ àmọ́ Ọlọ́run bá ti yẹsẹ̀ wa kó ń bẹ́
àti ẹ̀bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn yí ẹsẹ̀ wa àbẹ̀ lọ́hùn kọ́lọ́hùn yí kó ń bẹ́ẹ̀ kọ́lọ́hùn kó dákun kó fẹsẹ̀ wa lé náà tàwọn ti jẹ́ ẹ̀ta tànáà kọ́lọ́hùn bá ti fẹsẹ̀ wa lé náà tàwọn ti jẹ́ ẹ̀ta tànáà bí iznillah gẹ́gẹ́ bí tọ́lọ́hùn wí pé inna Allaha ba'da al-isti'aza wal basmala inna Allaha la yudi'u ajra al-muhsinin ó dájú pé Ìlọrin ọ̀la yóò dá. Ọlọ́run kó jẹ́ rí pé bàbá ọ̀tẹ́ gbogbo ibi tí oníkálukú wa tí a ti ń gbọ́ wa níbi tá a ti ń wò wá níbi tí ẹ ti ń wo ètò wa lọ́wọ́lọ́wọ́ báyìí èsì nìyẹn lérí ọ̀rọ̀ tí àlùfáà wa Dahiratul Bayan tí wọ́n béèrè lọ́wọ́ bàbá wa Sheikh wa Zaiful Qadiriyya Ọlọ́run kó jẹ́ rí wọn pẹ́ ní tí ọmọ jẹ́ lé àkótán tí a sì fẹ́ kí àlàyé wáyé lérí rẹ̀ ní inú ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí àbí ká sọ pé lórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn awuyewuye kan ṣẹlẹ̀ tí ń mì ayé lọ́wọ́ tó sì já sí pé n tó nídìí bayan ni bí àsàfà wa Musa wọ́n ní ẹnìkan ti ṣe bayan náà èmi ò wá ṣe dìrásà rẹ̀ abẹ́kẹ́ àti bayan àti dìrásà àti talib láfẹ́kẹ́ bá wa yànnà ọ̀rọ̀ náà lérí ọ̀rọ̀ wo ni lérí ọ̀rọ̀ tí ń jà káàkiri ayé pẹ̀lú wáàsí kan tá a gbọ́ tí ẹ ṣe tí gbogbo ayé sì ń sọ pé bákan ni àwọn kan ní bákan lórí àwọn kan ní bákan ni ọ̀rọ̀ yẹn rí lérí pé ẹ̀yin ọ̀dọ́ àfà ẹ lọ lè wáṣẹ́ṣe ẹ lọ lè kọ́ṣẹ́ ẹ lọ lè kọ́fọ́gá ẹ lọ lè kọ́ táìlà ọ̀rọ̀ náà di tí ó fẹ́ kárí ayé tó fẹ́ fa controversy láàrin pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ àfà nílọrin léyìí tá a sì mọ̀ pé tí àwọn ọ̀dọ́ àfáà nílọrin bá ti gbé lérí àbáwọn àgbàlagbà nílọrin bá ti gbé lérí yọ kárí ayé arọ̀kùnlá ẹ̀dàkùn torí tọ́lọ́ abẹ́kẹ́ bá wa yànnà nọ́ọ̀rọ̀ náà bó ló ti lọ sà. alhamdulillahi rabbil alamin jazakumullahu kulla khair. àmín ya Allah. àtẹ̀yìn àti gbogbo ojú tí ń wò wá ojú wa náà ní fọ́. àmín. etí wa tá a fẹ́ ń gbọ́ náà ò sì ní di. àmín. albarkola alquran ní ṣókí bàbá wa alágége Sheikh Adam almarhum rahimahullah àwọn ni wọ́n máa ṣàdúrà kan pé Ọlọ́run má jẹ́ wọn sì wá gbọ́. àmín àmín àmín. wọn ní Ọlọ́run má jẹ́ àṣìṣọ. àmín àmín. Ọlọ́run má jẹ́. méjèèjì náà ló nídìí kí o ṣàdúrà lórí ẹ̀. so ọ̀rọ̀ tí ń lọ kìí ṣe ọ̀rọ̀ tí ó wá rí bí àwọn èèyàn ti rí wọ́n ti rò ó. kò rí bí wọ́n ti rò ó. kò rí bí wọ́n ti rò ó. tí mo ń try láti sọ ni wípé gẹ́gẹ́ bí tí àfa Musa béèrè lọ́wọ́ mi sí pé bóò ni Ìlọrin àná ti rí bóò ni tòní ti rí jẹ́bítà náà àti tòní ti rí tó fi wá lọ́kàn balẹ̀ pé tọ̀la ó rí bẹ́ẹ̀. níwáàsí yẹn ọ̀rọ̀ kan ni mò ń bá bọ̀ àmọ́ Ọlọ́run ò fún àwọn èèyàn láǹfààní láti gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ bọ̀ wá. wọ́n kàn lọ gé ẹnu ibi tí wọ́n ti lè fi ṣe tí wọ́n fẹ́ fi ṣe. ìsì máa rí bẹ́ẹ̀ ìmọ̀ wá bẹ́ẹ̀ kì í sàwa nìkan ní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn aṣáájú. àmọ́ kí ó dá gbogbo àwọn ọ̀dọ́ lójú tí mo ń try láti sọ ni wípé gbogbo ọ̀dọ́ pátápátá tí ò kéwú tí ó kàwé tó wá lọ jòkó ti ṣe alálàáfáà dé ẹ má bà ṣe àwọn tó bí wa jẹ́. tó o bá ní tó o ní òkéwú ọ̀kàwé kí ni nǹkan tó jòkó ti ṣe àfàṣì iṣẹ́ pọ̀ tó lálùbáríkà tá o lè ṣe táìlà iṣẹ́ ni fọgànáísà ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí gbogbo àwọn tá a ní wọ́n ń ṣiṣẹ́ yìí ṣé orí tí wọ́n burú láyé ni èèyàn náà ni wọ́n gbogbo ibi tó kálukú bá ti bára rẹ̀ lónìí opportunity lásán la ní kì í ṣe pé a ní ọkàn pé ẹni tí ó lọ jámíà ìgbìmọ̀ ó lọ jámíà Unilorin ó lọ ti ní Unilorin ẹni tó kéwú tá a mọ̀ kó ṣe wàhálà fún kéwú kì í ṣe kóun ni mò ń rìvásì kìí sáwọn yóò lẹ́ni kí wọ́n kó ndí sí àwọn bàbá wọn. èlé láyé kéèyàn sọ pé kébì náà kó ndí sí àwọn bàbá mi. kọ̀bí ó lè púpọ̀. kìí sáwọn tí irú ẹ̀yin tẹ́ jòkó tì mí ní sí. àmọ́ ìṣèhádùn yín lórí mímọ́ àmọ́ wàhálà àmọ́ gbogbo ìfaradà tẹ̀ ìfaradà lórí ọ̀rọ̀ mímọ́ ṣé Yorùbá tí wọ́n. àgbóyè ọ̀rọ̀ mọ́ wa pẹ̀lú yín. so kéèyàn wá sọ fún yín pé
kó máa lọ kọ́ táìlà kó máa ọmọ lọ lè kọ́ fọ́gá rárá kìí ṣe irú yìí ni ń bá wí. àwọn tó kéwú yanjú àwọn tó kéwú tí wọ́n ṣe wàhálà tí wọ́n fi ara gbolẹ̀. kódà ẹni tó kéwú yanjú náà lè ní business tó lè máa ṣe. bẹ́ẹ̀ni kò sábúrú mẹ́. gbogbo àwọn bàbá wa pápátá kò sẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni Ṣéhù Sàlátì wọ́n níṣẹ́ wọn tí wọ́n ń ṣe. bá ṣe jẹ́ ṣéwù ńláńlá tó ń. wọ́n níṣẹ́ tó ń ṣe. jákàn ni wọ́n máa ṣe. àwọn tán ní ó kó sẹ́sà sọ. bẹ́ẹ̀ni Mọ̀lánà Sheikh Ahmad Rufai bàbá ọ̀tẹ̀ tí wọ́n máa sọ pé bàbá ọ̀tẹ̀ tí wọ́n jẹ́ gbọ̀n fún Ṣéhù Sàlátì táwọn máa ń lọ ọ̀tẹ̀ iṣẹ́ oko dídá làwọn máa ń ṣe. tó dákó sámú. bẹ́ẹ̀ni. Allahu Akbar Allahu Akbar. èyí mo sì jẹ́ kò díjà fáwọn náà. Mọ̀lánà Sheikh Nasiru Kabara. Radiyallahu ta'ala anhu. La ilaha illa. bẹ́ẹ̀ bá rí fáàmù wọn yóò mọ̀ pé wọ́n kára márísìkì ọ̀tọ̀ ní yáàfá àwọn ògbà wọn pé kí wọ́n mọ̀ ṣe tí wọ́n tún ṣe yẹn tí wọ́n tún ṣe wọn ni. Mọ̀lánà Sheikh Ibrahim ní asílẹ̀ bá dé káwọ́lá yóò rí fáàmù Sheikh Ibrahim. bẹ́ẹ̀ni àwa lọ ìbí dán. ọ̀tọ̀ ìbí náà lọ. ọlọ́mọ́sá fèrèjì Mọ̀lánà àánú jésù wọ́n mú wa ṣe ziyara káàkiri láwọn iṣẹ́ tí bàbá ṣe. so kí àáfà wà kò ní káàfà má ní business tó lè ṣe kò ní káàfà má ní nǹkan tí ó mọ yí padà tí ó mọ fọwọ́ yí padà ìjà sí wípé lérí ojú ọ̀nà alálàáfà yìí nìkan náà ní ọkọ̀ bẹ́ẹ̀sì lé lérí. torí tá a bá rówó lónìí tó bá dọ̀la tá a bá rówó yóò yí ìdí sí nǹkan míì. Allahu Akbar. so àmọ́ yìí tí ń wí gangan Al-Qarawi yìí tí ń wí ni pé àwọn tí ò ké rárá tí wọn ò ké rárá wọn ò kéwù yìí rárá wọn ò jìyà kéwù yìí rárá. Allahu Akbar. wọ́n sì bẹ́ẹ̀ máa gbádùn di rẹ̀. wọ́n sì ń gbádùn di rẹ̀ kò wá sí ọ̀nà tó fi ń gbádùn ju ọ̀nà jàǹbá lọ. àwọn là ń sọ pé ẹ kú díẹ̀ ẹ lọ kọ́ṣẹ́. àwọn là ń wí pé ẹ kú díẹ̀ pé ẹ lọ kọ́ṣẹ́. ẹ má bà iṣẹ́ àwọn tó bí wa jẹ́ òun là ń béèrè kí bò lọ́la lọ́rẹ́ ti fẹ́ rí. káyọ̀dé àwọn wọ̀nyí lọ́wọ́ sẹ́kù nílùú yìí. bó lọ́la ó ti abẹ́ rí. bó lọ́la ó ti wá rí. so gbogbo àwọn tí wọ́n sì wá gbọ́ torí ọ̀dọ́ lèmi náà ọ̀dọ́ lèmi. kọ́ni èmi náà sọ fún mi àwọn ọ̀tẹ́lẹ̀ ọ̀dọ́ ni wọ́n. lè dàgbà ẹni bí ti ń kéré ni ìtì dàgbà kọ́nà já dàgbà ni. so gbogbo ojú tí ń wò mí ẹ dákun torí tànàbí Muhammad ètò bá yẹ ká mójútó ẹ dákun torí Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá fa gíga kan wálẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá fa gíga kan wálẹ̀ mélòó náà ní wa tá a nílò fẹ́ pẹ̀lú ara wa Ànábì sallallahu alaihi wasallam àdìsí tí ń kà tí ń fi kọ́ náà nù. ẹ má sọ pé fi kọ́ àbọ̀ ẹni wọ́n kà dìsí ẹ̀dá gbọ́ra ní Muhammad. Ànábì ní la yu'minu ahadukum sallallahu alaihi wa sallam hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. sallallahu alaihi wa sallam. ǹjẹ́ ni tí ń pera rẹ̀ láàfáà lónìí ǹjọ́ má di ìsìn wọn lò. lẹ́nu tí ń pera rẹ̀ láàfáà pé al-ulama wò tá a pé òun warasatul anbiya bàbá ti rí mistake ara wa a pera wa sákìyèsí. pé a nǹkan tẹ́ ẹ sọ ìbò ló ti rí bí ọ̀nà tí ń gbà sọ bọ̀ ni wọ́n gé bẹ́ẹ̀ ni. wọ́n tẹ́ ń bá bọ̀ lọ. tí ń bá bọ̀ náà ni mo sọ. náà lè wá sọ yìí wọn ò fẹ́ yóò sí mọ́. wọn ò fi sí mọ́. Allahu Akbar. ṣe pé mo fi ní innamal a'malu binniyat. Allahu Akbar. tó bá yẹ pé mo ní lọ́kàn bákan fún kó wá ní kẹsàn-án. Allahu Akbar. tó ti yé nísìn. abala yu'minu ahadukum ìgbàgbọ́ yín pé o àti tèmi náà hatta yuhibba li akhihi àfi ká nífẹ̀ẹ́ ara wa irúfẹ́ tẹ̀yìn lò láàárọ̀ yìí. akramakumullahu al-karim. ma yuhibbu li nafsihi. dédé tó bá fẹ́fẹ́ mi ara rẹ̀ kórí fún ọ fẹ́fẹ́ lómi náà ń lẹ́yìn fẹ́ ilẹ̀ wá mi wáyé. ọ̀pọ̀ èèyàn ní ọ̀wá láǹfààní àti rí yín wá wá báyìí. gógá wọ́n sọ pé ọ̀pọ̀ èèyàn ní ò láǹfààní àti wá. nínú ọ̀rọ̀ tí bàbá ọ̀tẹ́ sọ kì í ṣe pa fi rí ojú wọn wọ́n ní a lè kéwú kí gbogbo wa lè kéwú Sheikh Adam wọ́n pariwo pé kéwú bàbá Kamali wọ́n pariwo pé kéwú bàbá Àgbàgídòmọ̀ wọ́n pariwo pé kéwú kọ́dà bá gbà ní kọ̀rọ̀ àfáàlé tìyín náà wọ́n pariwo pé kéwú gbogbo ẹni bá kéwú yóò máa ń tọ́lọ̀ yóò máa ń tà ní Muhammad wí. sallallahu alaihi wasallam. ìgbà gbọ́rọ̀ yìí inú fẹ́ bí wa ìpè kí ló dé bàbá ọ̀tẹ́ ẹ sì sọ pé kíní yìí báyìí tí wọ́n ti sọ kẹ́ ẹ wí ṣùgbọ́n àyà Kùránì
ó já mọ̀ pé ń já àkún fásì kún bìnàbà ń fatabayyanu an tusibu qauman bi jahalatin fatusibihu ala ma fa'altum nadimin. ẹ bá gbọ́ nǹkan kan lórí social media ti fẹ́ báyé jẹ́ o. wọ́n sáré máa react. kí ni tiẹ̀ sọ wọn pé ìwọ tó jáde náà tó ló fẹ́ sọ̀rọ̀ lérí àwọn ọ̀rọ̀ kan sọ pé àti padà ń gbọ́ pé kíkọ́ náà lè kéwú tòótọ́. tọ̀ nínú tí ń wíwù náà. wọn bá àti padà ń gbọ́ pé kó lè kéwú kí ló lè pé wá nọ́mbà ó bá gbọ́ pé nìkan sì wá nọ́mbà pé mo gbọ́ pé ẹ ṣe báyìí. bẹ́ẹ̀ni. mo ṣe bẹ́ẹ̀ ní tí mo wí náà nù tó yẹ kí bẹ́ẹ̀ ni a bá yẹn jà. àwọn aláwọ̀ sọ pé al-itabu qabla al-iqab ìyá máa ń ṣèkìlọ̀ fún ni kíyàn tó bẹ́ẹ̀ ni wí tó yẹ kí n tó ṣe wọn ò dá yóò pé n tó wọn ṣe ò dá yóò sì gbà. bàbá ọ̀tẹ́ ìtẹ́mi fẹ́ wí mbẹ̀ ní sí ni pé ẹni ká lè kéwú bàbá wa kéwú àwọn kan dá tán wà nù rẹ̀ sí gbogbo ẹja sọtọ lọ́hùn fa ẹ má jà torí pé nìkan sọ̀rọ̀ ká má bẹ̀ wọ̀ Ọlọ́hun kéwú tá n ké yìí àwọn èèyàn ti pọ̀tọ́ ti fẹ́ bà kéwú jẹ́ o. àyínà ló fa tí wọ́n sọ yìí. àyè sì ti fẹ́ gba àwọn olódò lókè àwọn tá ṣiṣẹ́ fún kéwú wọn ò ráyè lókè mọ́ bàbá ọ̀tẹ́ wa sọ pé kẹ́ ẹ̀ lè kéwú ìwọ tó bá ju àwọn kéwú ó gbà fún ọ ó ké ìdádí kò tiẹ̀ rí Kùránì ké kò gbà fún ọ èyí tó fi wá wéṣì àsìkò rẹ lẹ́fi sọ pé kó lè kọsẹ̀ bẹ́ẹ̀ tí wí kọ́hún síbẹ̀ tí wulẹ̀ kọ́sẹ́ ọ̀dà náà bá gbóga ń bí yín kí ni mọ́ sanáwì ọ̀n tó ka sanáwì tó jòkó tó lóun dàfa só ti dàfa ìjọba secondary school ní ẹ̀rọ parí secondary school rárá o pẹ́kọ́ wá lóyún ọ̀dà òun ti parí secondary school òun fẹ́ máa fi yóò máa fi wá sẹ́kì. ẹja lè kéwù wọ́n tó ti wà ní kéwù kò ní o má kọ́sẹ́ bàbá ọ̀tẹ́ gẹ́gẹ́ mú ara rẹ̀ wọ́n lóko tán dá abẹ́ lóko tẹ́ ń dá kọ̀rọ̀ aláwọn àfa àwọn dọ̀kítúrù tán lọ yunifásitì gidi tán ní fáàmù wọ́n jí láwọ́ báyìí wọ́n lọ fáàmù ni wọ́n lè tọ́jú adé wọ́n lè tọ́jú ẹran alẹ́ ní tí ń ta dìkódà tí ń ṣe subscription fáwọn gómìnì àfáàsì ni kò ní ọkọ̀ láàfá àwọn tẹ́sẹ̀ tó kéwú dáadáa tó lọ jámíà lérí ẹ̀. bàbá ọ̀tẹ́ ìbéèrè tèmi ó béèrè kẹlòmí bá tó lè máa gbọ́ mo fọlọ́mù yọ máa gbọ́ ǹjẹ́ ìkọ́sẹ́ àdíkàmọ́sẹ́ kan máa àfáà pé àfáà yìí o àfáà gangan àṣọ tẹni tí tó ń bọ̀ mọ́ àfáà gangan tó ti di àfáà gbà ǹjẹ́ ká mọ̀ wọ́n mọ iṣẹ́ kan pé iṣẹ́ tó ń ṣe ní ǹjẹ́ ó ṣàbùkù wọn. wàláhì kò ṣàbùkù wọn ṣe bí àwọn àmfílà kan ni mo mú wáyé. wọ́n mú wáyé láwọn mítàkà dì mí náà. àwọn tó ti kọjá. ó dàbẹ̀ mọ́ mọ́tàkà àná Muhammad gan tó jọ̀gà kó wa. Ànábì dẹran jẹ Ànábì dẹran jẹ wàláhì àbáfọ́sá kí a má fi gba ara wa ní àkókò púpọ̀ jù èyí tó jẹ́ khulasatul qawl tó jẹ́ kókó ọ̀rọ̀ bàbá wa ti bá wa sọ wọ́n sì ti bá wa yànnà náà bọ́rọ̀ náà ti jẹ́. ipe ọ̀rọ̀ ọ̀hún adúlérí rẹ̀ ipe ìwọ tó kéwú tó mọ kéwú má wulẹ̀ jòkó àfa lè kọ́sẹ́. ẹ̀yin tí àwọn àgbàlagbà sì bí tó jẹ́ pé àwọn àgbàlagbà ló bí yín àwọn mùtàkàdì mí náà ló bí yín kìí ṣe pé wọ́n ní ẹ kó òǹdí sí àwọn bàbá yín ṣùgbọ́n ká tó ṣàmójútó rẹ̀ sí ni ká ṣàmójútó rẹ̀ sí ni kí ọ̀la lè rọrùn. ọ̀rọ̀ yìí má sì wá gbọ́ o bàbá ọ̀tí ò sọ pé táwọn sọ àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ o. bó ti rí nù. àwa náà sì gbà táwa náà dé àyíká gbọ́ ọ̀rọ̀ a sọ kí wọn ò sọ bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin tẹ́ ń ba kéwú jẹ́ mo ṣe wà á dá mọ́. ẹ̀ ń ba kéwú jẹ́ fún bàbá Kàmálì ẹ̀ ń ba kéwú jẹ́ fún bàbá Lágbàjì ẹ̀ ń ba kéwú jẹ́ fún bàbá Dùdùmọ̀ ẹ̀ ń ba kéwú jẹ́ fún bàbá alẹ́ tí yín náà tí wọn ò sì ba kéwú jẹ́ má wulẹ̀ kéwú mọ́ kó ń bẹ́ẹ̀ lè kọ́sẹ́. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ bá ń kaṣẹ́ wọn kó lè kọ́ táyìlá. lè kọ́ pop. lè kọ́ fọ́gá kọ́kọ́ fọ́gá. wàláhì kò sí. kọ́dà rìwáyà wọn kọ́lé wọn bá tó. ìlànà ilé kọ́ bá ṣe ń ṣe fìlà. wọ́n ti rán fìlà. ìgbéyàwó bá ti ní ìyẹn lè establish gan. gbogbo fìlà tá à ń dé yìí. àkàrà kò méjì àwọn mẹ́ta ń ṣe. bẹ́ẹ̀ni oní 200 ń bẹ oní 1000 ń bẹ. owó ni lè kásò òfin. bẹ́ẹ̀ni má bá sí àwọn àgbàlagbà jẹ́ ọ̀nà tí èyí bá ti sọ̀nà rẹ kó ń bẹ̀ kí ló wulẹ̀ mọ́ bá jẹ́ sí. àwọn àṣeyẹrẹ di kéwu àìníṣẹ́ lọ́wọ́ wọn máa kẹ́mi sí wa pa lókínní kan amúkínní kan papọ̀ mọ́ kínní kan yíyan bá níṣẹ́ lọ kí ni mú yẹn ronú eléyìí. kí ló fẹ́ máa mú yẹn ronú. àlẹ́ àṣì bí ọ̀rẹ́ mi ọlọ́run tó jó dáa fún nínú àwọn tó wà níbi prógámù ọ̀hún ni nínú àwọn tó wà níbi yìí máa tó ń bá ara mọ́tò 10 million prógámù tẹ́ ṣe yẹn prógámù tẹ́ ṣe tọ́rọ̀ wọn ti jáde owó wà ń bẹ̀ nínú àwọn tó wá sọ Dr. Danjuma àlẹ́ àṣì bí ni aliasipi ni printing press ní kọtẹ kọmpútà ní sí gbogbo ẹ ǹjẹ́ lè ilé ra àfáàsì ni
tó lè ra mọ́tò 10 million lọ́la káwọn èèyàn kẹfí sí. wọ́n ní kẹfí sí. àbá àgógá in níṣẹ́ kan lọ tí bá ra mọ́tò 10 million nísìnyí wọ́n ti mú orí. ayé kẹfí sí yín o àwọn kọ́lá kìí ṣe fínì kan ó tó kó nǹkan mí sí yín. àbá Musa káwọn èèyàn máa ń pọ̀. àyà sì ti o ṣe wọn náà gbọ́ ó bá tún wá wù ọ́ gbọ́ síbòmí mo bá wù ọ́ àdúgbò jásọ̀rọ̀ tí mo bá wù ọ́ tún gbọ́ síbòmí lẹ́yìn ìgbà àti wá sí yìí àbá ilé ọlọ́sàn ni àbá gbà ní kọ̀rọ̀ ni bó bá wá wù ọ́ tún wí síbòmí tó bá wí síbòmí èyí tó bá tún wù ọ́ mẹ́ tó lọ lè gé tó lè gé ìwé ìta náà lè sọ yìí tó lọ lè gé pọ́blẹ́mù tiẹ̀ nù wàhálà àbá Musa bàbá ọ̀tẹ́ Ọlọ́run kọ́ wọlé àwọn àgbàlagbà kẹ́ tara wọn jáde Ọlọ́run ní jẹ́ tí o Ọlọ́run ní jẹ́ jábọ̀ o ìràwọ̀ yìí ò ní wọ́ọ̀kùn alibarikọ̀lá la ilaha illallah ọlá Muhammad rasulullah bí èèyàn bá súnmọ́ yẹn nígbà míì èèyàn kì í mọ̀ sí ẹni Sheikh Adamu yìí ti sọ fún wa pé ó báyẹn ó súnmọ́ yẹn ó sọ pé burú ó sọ báyẹn ṣe ó sọ pé ó ṣe kíní kan bàbá ọ̀tẹ́ gbogbo ẹni tí bá ń gbèrò pé kẹ́ ẹ jábọ́ gbogbo orú wọn ni kọ́lọ̀ mọ́sàbá wa já wọn bọ́ ọlọ́mọdé jábọ́ o ọlọ́mọdé jábọ́ o ibi tẹ́ ń lọ tẹ́ ń wò lókèlókè Ọlọ́run jẹ́ débẹ̀ lára bí pé ẹ fẹ́ débi tẹ́ ń lọ lókèlókè náà ni kó tó fún wa pé ẹjẹ́ àṣẹ bàyánù lérí àlàyé ọ̀rọ̀ báyìí Ọlọ́run ní jẹ́ jábọ̀ o wala la hawla wala quwwata illa billahi èmi lọ́mọ ya ètò tó Abdullahi Gogasiru yes wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh Abba Musa náà ni Goga ti wíhun la barakallahu fi man kana yahsuduhu la barakallahu fi man kana yahsuduhu wa kayfa yahsudu man a'lahu maulaka kí ló tó fẹ́ máa pẹ̀gẹ́ tó ga wọ́n pẹ̀gàn rẹ̀ mọ́ sì wá kó jábọ́ gbogbo ìtẹ́lómi náà gbé káàkiri lórí ọ̀rọ̀ yìí ń wá ìṣubú fẹ́ni tó ga ni wọ́n wá kó ṣubú torí tó bá ṣubú kò ní kí wọ́n ga Ọlọ́run kó gbé ogun aga àtàwọn àtẹ̀yìn kọ́nà ìjọ àṣẹ rere ìwọ náà dákun tó Ọlọ́run bá wa ṣí ẹ̀rẹ̀ kẹ́ni tí ó mọ̀ kó bá lè mọ ẹni tí àbọ̀ ọ̀tẹ́ gbàdérò pẹ̀lú ọ̀rọ̀ wọ́n nù rí pé wọn fẹ́ dẹ́sẹ̀ àwọn baba tí ilé tí náà bàjẹ́ wọ́n fi láwọn tí ò kéwú kan lè kéwú tó ń bá ti wá kéwú kan kò ń bi iṣẹ́ àfáà kan lè kọ́ṣẹ́ tí ìdìbò àtàtù máa pàdé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ẹ má bàṣẹ àwọn àfáà jẹ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ dákun ǹjẹ́ kán máa fa àmọ́ṣẹ́ kan pé àfáà yìí ò tó ń lọ fáàmù àfáà yìí ò ní ilé iṣẹ́ símẹ́ǹtì tí ń ta símẹ́ǹtì jábùkù ní fún àfáà. àbùkù kọ́ ni fáàfáà káàfáà oníṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ torí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n lọ káti ẹ̀fà àwọn ẹni Ọlọ́run láti rí anabi Muhammad sallallahu alayhi wa alihi anabi gan-an wọn níṣẹ́ tí wọ́n ń ṣe adáran jẹ́ lànàbì. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Ọlọ́run járe yín pẹ́ ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè kò tayọ pé ọ̀rọ̀ tí ń lọ káàkiri tí kálukú ń gbé káàkiri eré statusi eré Facebook gbogbo bí kí ni tẹ́ gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún. kò sí ní tí mo gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún ni pé bó o ní ọ̀la kó wá ó ti dáa àwọn tí ń bẹ nídìí iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ba orúkọ àwọn tó bí wa jẹ́ tí wọn ò sì kéwú tí wọn ò kàwé wọn ò sì nǹkan kan wọ́n sì wá jòkó ti sẹ́yìn wọ́n mú rárá síbẹ̀ àwọn ní ń sọ pé ẹ lọ kọ́ṣẹ́ ẹ kú ò nídìí iṣẹ́ bàjẹ́ iṣẹ́ ni ẹ lọ kọ́ ẹ má bà iṣẹ́ àwọn àgbàlagbà ẹ má bàjẹ́ ká lè ní ọ̀la torí pé ọ̀la àwọn kan là wá lónìí. ẹ dákun ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé ǹjẹ́ kán máa fa àmọ́ṣẹ́ kan pé àfa yìí ń ta símẹ́ǹtì láfa àgbàgán àṣọ àwa tá a jọ̀dọ̀ pé àfa yìí ń ta símẹ́ǹtì àfa yìí ń lọ fáàmù ìjábùkù ní fáàfá. kò sí àbùkù kankan bẹ́ẹ̀ kò sí àbùkù kankan bẹ́ẹ̀ tó lórí wa ọ̀gá wa Ànábì wa Muhammad àwọn gan níṣẹ́ tí wọ́n ń ṣe adaranjẹ̀ ni wọ́n gbogbo àwọn bàbá wa nílẹ̀ yìí tí ò níṣẹ́ kan pàtó tí wọ́n ń ṣe tí ó sì dí ìjẹ́wìláyà wọn kò dí ìjà àfa àwọn kò dí lọ́wọ́ a lè ní business a lè ní níta a lè máa ṣe àmọ́ èyí tí mo sọ lákòókò òun ni pé ẹni tí ò kéwù iṣẹ́ kókó ń di kéwù yìí kókó ò ní di à ń lu jìbìtì yìí kó lọ kọ́ṣẹ́. wọn náà ti gbọ́ báwọn lè kọ́ṣẹ́ kó ń bí à ń lu jìbìtì kò sí ní tó fẹ́ gbà ń bẹ lè kọ́ táìlà lè kọ́ pop gbogbo sẹ́wọ̀n lè kọ́ gbà tí kéwò ti yọ kí ló jòkó tí tó lóun ṣe kíní kan kiri má ṣe é mọ́ jáwọ́ kó mẹ́ tó bá lè jáwọ́ kábùkù. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. bàbá ọ̀tẹ́
a gbọ́ awuyewuye kan tí ayé ń pariwo wọ́n lẹ́ẹ̀ ní káwọn èèyàn mọ̀ kéwú mọ́. èmi ò sọ pé káwọn èèyàn mọ̀ kéwú. wọ́n lẹ́ẹ̀ ní káwọn èèyàn kó ndì kéwú bó lọ́jẹ́. A'udhu billahi. ìdí kí wọ́n á di kí wọ́n máa lọ. èmi ò ní kẹ́nìkan mọ̀ kéwú mọ́ ẹ mọ̀ kéwú ká mọ̀ kéwú náà ni ó dọ́là ló dọ́là fún gbogbo wa àtẹ̀yìn náà ló di ọlá ló dọ́là fún gbogbo umma láyé lónìí. ntí ń wí bẹ̀ ni pé ẹni tí ò kéwú kó kú òní di ìbàjẹ́ tí ó máa ba àwọn tí wọ́n ṣe wàhálà tí wọ́n lọ jámíà tí wọ́n ṣe wàhálà lérí mímọ́ kó kú òní di ìbàjẹ́ tí wọ́n máa fífi ìbàjẹ́ òun rẹ gbogbo wa lára. ò kéwú ò kàwé ò ṣe kankan o sì wáá jòkó ti ṣe alálàáfà dé tá ń bẹ̀ ọ́ ní ṣe alálàáfà kó o máa ṣe àwọn èyí òun ní sọ pé ẹ lọ́ọ́ kọ́ṣẹ́. ètò àwọn kan ń pa àwọn àfa ń pariwo ní bàbá ọ̀tá ní káwọn kó ndì kéwú o wọ́n ní káwọn máa lọ lè kọ́ fọ́gá. ẹnìkan kó ndì kéwú. ẹ̀yin ò sínú ọ̀dọ́. ọ̀dọ́ lèmi náà èmi èdè ìdàgbà tọ̀ ọlọ́run jẹ́ ń dàgbà ní tọ̀. láfikún ọ̀rọ̀ àbọ̀ tẹ bí wọn náà bá ríra rẹ kó o sínú àfa tọrọ ń bọ wí jáwọ́ kó o mẹ́. ọwọ́ dáa kéèyàn lọ kí káàfọ̀ ìjà àfa lóòótọ́ ǹjẹ́ ó dáa káàfọ̀ oníṣẹ́ kan tí wọ́n mọ̀ sí. ó dáa káàfọ̀ oníṣẹ́ mọ̀nàkà yìí gbogbo àwọn tí wọ́n bí wa ni wọ́n níṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe. ó fi dé gbogbo àwọn Sheikh Ibrahim wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. wọ́n lóko tí wọ́n ń dá. Shehu Salati gan níṣẹ́ tí wọ́n ń ṣe pàtó. Allahu Akbar. Shehu Nasiru Kabara níṣẹ́ tí wọ́n ń ṣe pàtó. Allahu Akbar. gbogbo àwọn tó bí wa lẹ́yìn kò sẹ́ni tí ò níṣẹ́ tí wọ́n ń ṣe kí ló dé táwọn òjòkó lérí iṣẹ́ ọyọ kan. iṣẹ́ ọyọ kan tó jòkó tì hùn tó bá mówó wá fún ọ lónìí tó bá dọ̀la tó ò bá rówó ń bẹ̀ yóò kírètì àgbákò mi fún ọ níbòmí. Allahu Akbar. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. tí ń lọ tí kálukú tí wọ́n ń tà padà tí kálukú ń bínú òun ni pé mo rò pé àyà Ọlọ́run kan ni ẹgbẹ́sẹ̀ lé tẹ́ fi mú akẹ́kọ̀ọ́ lérí ọ̀rọ̀ pé káwọn èèyàn ọ̀dọ́ àfáà tí wọ́n ń lè bá sí àwọn tó bí wa jẹ́ pé kí wọ́n wá nǹkan ṣe nígbà tó ṣe pé Al-Qur'ani náà ní ká ṣiṣẹ́ èyí mo rò pé ẹ ní láti sọ ẹ dáhùn kí lẹ ní fún wa lérí ọ̀rọ̀ pé kéèyàn wá ṣẹ̀ṣẹ̀ yìí gan. Al-Qur'ani náà ti yanjú rẹ̀ pé ìmọ̀lú fasayarallahu a'malahum wa rasul Ànábì Ọlọ́run náà ti wí Ọlọ́run náà ti wí àkà gbọ́dọ̀ jókòó lérí iṣẹ́ ọyọ kan àwa là ń jáde lárí báyé ti rí ẹ̀yin náà ń jáde àwọn tí ń wò mí yìí náà ń jáde báwọn àfáà ti níyì ń jọ̀hún àníyì bẹ́ẹ̀ mọ́ níbi ìwà abú tí ń bẹ lọ́wọ́ àwa lénìí. àti téèyàn bá kéwì yẹn tó máa ń ṣiṣẹ́ ni. èèyàn máa ń ṣiṣẹ́ máa nìka ẹ̀ èèyàn ó ṣiṣẹ́ ó ní bísínẹ́sì tó ń ṣe tó bá ní bísínẹ́sì tó ń ṣe ò ní jẹjẹkújẹ èyí wọn ni mo ní kí àwọn èèyàn mọ̀ kẹsì clarify rẹ̀ ní.